títa lọ́lọ́run bá ya wèrè Abdulaziz tó bá ya wèrè kì í ṣe ẹ̀tọ́ yín láti gbé. Ẹ jẹ́ kí n sọ fún yín tó jẹ́ wípé ẹ wá mú ta lọ́lọ́run ẹ wá gbé lọ síbì kan ẹ wá túnṣe ẹ wá bẹ̀ àwọn èèyàn pé a fẹ́ dialogue pẹ̀lú ẹ̀ ní ọ̀pọ̀ àfáà wa péjọ ẹ wá bẹ̀ kí ló dé kí la ṣe ọmọ wa ní ẹ̀ àwa la bí ẹ tó bá jẹ́ pé kò níṣẹ́ ni kẹ́yìn náà wá kọ́lé fún kẹ́ ẹ fún níṣẹ́ kẹ́ ẹ wá wò bóyá yóò padà ṣe mùsùlùmí kọ́ wá sọ tó ń dùn tẹ́ ń ṣe kẹ́ ẹ wá adjust ètò ẹ̀ ń ṣe kọ́dà kọ̀ràn yín lọ́wọ́. Otasansan rédíò and TV. Asọ́nimú ayé kan ò ní sọ ẹ mú abaniláyọ̀jẹ́ ò ní bẹ̀ẹ́ láyọ̀jẹ́ Jésù Olúwa wa. Ní ṣókí gbogbo ènìyàn ẹ bá mi share program mi torí Ọlọ́run káàkiri kó dé gbogbo ibi tó yẹ kó dé pátápátá. Mo fọlọ́run bá bẹ̀ yín. Àkọlé ọ̀rọ̀ àǹfààní wo lẹ̀sìn rẹ ń ṣe fún ìlú? Àǹfààní wo lẹ̀sìn rẹ ń ṣe fún ìlú? Ẹ dákun ẹ kọ́kọ́ gbọ́ kínní iná ìkìlọ̀ yìí. Ìwọ tó máa ń sọ wípé bàbá ẹ fi wọ́n lẹ̀, dádì ẹ fi wọ́n lẹ̀, ẹ má mà dá wọn lóhùn, ẹ fà wọ́n yẹn lẹ̀, má wulẹ̀ wá sórí péjì mi, má wulẹ̀ kọ́mẹ̀ntì rárá. Àwọn méjì ni mo pè láti lè kọ́mẹ̀ntì. Irú èèyàn wo làwọn méjèèjì yẹn? Ìkíní ẹni tó méèyàn bú dáadáa, àáfàá tó méèyàn ṣépè fún, tó méèyàn bá lórúkọ jẹ́ gan, mo invite ẹ comment. Ẹni tó rí rẹ̀ wá pé tó mọ̀rọ̀ gbọ́ lágbòye tó máa ní comment ayọ̀, ẹ̀yin méjì yẹn ni mo pè. Chief adviser ẹ fi wọ́n lẹ̀, ẹ má jẹ́ kán wá bá yín, ẹ má jẹ́ kán sọ̀rọ̀ sí yín, ẹ jẹ́ kán sọ̀rọ̀ sí mi o. Àgbàlagbà tó bá ti so yan gan mọ́dì ó dá lámùsèré àdìrẹ o. Mi ò fẹ́ farakun mi kì í dé tí odò. Mo fẹ́ kọ̀wọ̀ sí mi ìfẹ́ wọ̀ sí kì í wá sórí mídíà. Mo dá níbẹ̀. Mo kí yín ẹ̀yin àfá ẹ kú àṣeyọrí o. Ẹ kú achievement. Ẹ kú àṣeyọrí. Wọ́n mọ̀ kí yín gan. Ẹ ń pè lórí kíni? Lórí ta lọ́lọ́run ọ̀tá yín náà ni. Tẹ́ ẹ ti mú. Ṣé kí n bá yín sòótọ́ ọ̀rọ̀? Àkókò ìlarí pé ẹ kì í ṣe èèyàn Ọlọ́run. Ẹ kì í ṣe ènìyàn Ọlọ́run. Ẹ kì í ṣe ènìyàn Ọlọ́run. Kí láǹfààní ẹ̀sìn yín láàrin ìlú? Oore wo lẹ̀sìn yín ṣe fún ìlú? Mo rí èrò tó pọ̀ rẹpẹtẹ nílọrin, ní court, ní police station nítorí ta lọ́lọ́run. Mo gbé sára fún Olódùmarè. Ẹ kàn sọ bàbá yẹn di celebrity. Ẹ ti sọ di hero bẹ́ẹ̀ ìbáyìí mọ̀. Ọlọ́run ọba ń gbọ́. Emefiele tó ja gbogbo olùlólè kò lérò lẹ́yìn tó ta lọ́lọ́run. Àáfàá mi gan sáré bọ̀ láti ìlú mi tí mọ́tò ẹlòmíì dákú sójú ọ̀nà. Níbi wípé a fẹ́ wá fi ṣẹ̀sín, a fẹ́ wá ṣépè fún. Oh my God. Ẹ ṣe èèyàn Ọlọ́run. Gbogbo ẹnu mo fi sọ o. Ẹ kì í ṣe èèyàn Ọlọ́run. Ṣẹ̀ríláwà ní túlùtúlù kò jẹ́ kátẹ́gùn fẹ́ sí ọpọlọ ẹlòmíì láti ní làákàyè. Ẹ kéwú ọ̀pọ̀ òkè làákàyè. Àkókò tá à ń retí gan lóde yìí. A fẹ́ wo tí ẹ fẹ́ practice. A fẹ́ wo bóyá lóòótọ́ lẹ jẹ́ ẹni àlàáfíà. A ti wá rí ẹ̀kọ́ fojú mímú hàn. Ẹ ṣe èèyàn Ọlọ́run rárá. Ẹni èṣù níyìn o. Ẹ ń béèrè bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Báwo ló ṣe ní jẹ́ bẹ́ẹ̀? Bàbá tó bí Abdulaziz tí ṣe ta lọ́lọ́run. Musulumi ni aláàjì ni. Ìyẹ́ aláàjà ni. Ó fún rẹ̀ Musulumi ni. Kì í sọ ọmọ Kristẹni o, kì í sọ ọmọ ẹlẹ́bọ. Nǹkan kan ló sàsúndé bí àwọn nǹkan tó ń ṣe tí ò dáa. Sọlọ́mọ burúkú lè fẹ́ kùn ún pajẹ́. Ẹ wá rí gbogbo ọgbọ́n gbogbo ọ̀nà míì tẹ́ ẹ lè rìn. Ìfún tẹ́lá tẹ́ fọlọ́pàá halẹ̀ mọ́tẹ́ yìí fáìtì ẹ̀ tẹ́ ẹ pé. Ọ̀pọ̀ sọ pé nítorí pé kò níṣẹ́. Ọ̀pọ̀ nítorí pé ó ń wá owó lórí Facebook ni ló fi ń ṣe bẹ́ẹ̀. Sẹ́yìn òrónú ni Muideen tó ń ta
charger káàkiri inú goslo mùsùlùmí mà ní Àgbàlá Gabriel lọ gbé níbẹ̀ wípé eléyìí ò níṣẹ́ ó dẹ̀ kàwé níwọ̀nba kíní yóò dẹ̀ lè tún ayé rẹ̀ ṣe. Àgbàlá Gabriel wá gbé ó pé àwọn èèyàn ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi tún ayé rẹ̀ ṣe ẹ̀yin náà wá pé àwọn èrò ẹ bá wa bà ayé rẹ̀ jẹ́ ẹ bá wa tì í sẹ́wọ̀n ẹ dẹ̀ tún jubilate pé àbí méjì mẹ́ta nu yín ni mo rí pé ó ní ọpọlọ táwọn pé kò dẹ̀ dá o. Bàbá Akeem àfà Yorùbá Nation yìí wọ́n jí ó yé wa wípé n tó ṣe tẹ́ ẹ̀ múlé lórí àfà ayé kan ti ṣe lákòókò kan tó jù bẹ́ẹ̀ lọ. Gbogbo yín dẹ̀ jubilate ìkan kó gbogbo orúgbọ̀n àbáláyé burúkú sẹ́nu ó ní ó bẹ̀rẹ̀ pé ta lọ́lọ́run ni Ọlọ́run fara rẹ̀ hàn ni Ọlọ́run ò fara rẹ̀ hàn o rárá o kò dẹ̀ bẹ̀rẹ̀ pé ta lọ́lọ́run. Kì í dẹ̀ ṣe pé ẹ̀ mọ orúkọ tó ń jẹ́ yẹn. Now mùsùlùmí ló ń lò ní Ọlọ́run Christian ló ń lò ní Ọlọ́run ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ló ń lò ní Ọlọ́run níta wá Ọlọ́run belong sí kì í ṣe pé ẹ̀ mọ́ o ṣùgbọ́n ìwà àtìṣe yín ẹ̀jẹ̀ yín ni láti bàyàn jẹ́ bàyàn lórúkọ jẹ́ bàyàn láyé jẹ́. Àǹfààní wo lẹ̀sìn tí ẹ ń ṣe fún lù Christian ni ẹni mùsùlùmí ni ẹni ẹlẹ́sìn ìbílẹ̀ ni ẹni ṣe àkọ́kọ́lọpọ̀ àwọn yẹn lẹ́ ti ṣe bẹ́ẹ̀ fún wọ́n lẹ́ ń bọ̀ wá fún Kristẹni bọ̀ kẹ́ ẹ tó dé màá ti jí ó yí eyín pé ẹ yìí ṣe èèyàn Ọlọ́run. Wọ́n wá mú ìdí wọ́n bọ́ sọ ìyà kúrò lọ́rùn rẹ̀ wọ́n ra alẹ̀ fún wa wọ́n kọ́ ilé fún 2 wọ́n kọ́ ṣọ́ọ̀bù fún 3 wọ́n rajà síbẹ̀ gbogbo eyín ẹ̀ tó yọ wọ́n gbé lọ bá wọn dentist wọ́n dẹ̀ yọ kúrò wọ́n dẹ̀ túnṣe wọ́n dẹ̀ jọ èèyàn ọmọ iye àwọn èèyàn tí ó ti pàṣẹ mú ìdí di Kristẹni ni kílẹ̀ ń bá ká ẹ̀sìn òtítọ́ tó lóore ṣe tó láǹfààní fún ìlú bí ọba ìyé yín kì í ṣe kàtìkàtì rádaràda ṣe rí inú àwọn èèyàn yín tó dáa jù wọ́n wà lórí nẹ́ẹ̀tì o wọ́n wà lórí mídíà o àwọn ni wọ́n ń ta ewé ta egbò àwọn ni wọ́n ń ṣe tọ́lọ̀ fẹ́ jù ẹ̀yin tẹ́ ń pè wọ́n ní oníkíní kan pé wọ́n ń ṣe ẹlẹ́sìn tó inú wọn ní ọ̀gbẹ́ni kan àfá ẹlẹ́sìn ògo ó dẹ̀ ń dá fún kò dẹ̀ ní bàjẹ́ fún ó lu ewé àti egbò àti ìmọ̀ àlùkùránì láti máa tú àwọn èèyàn sílẹ̀ láti máa tú orí àwọn èèyàn sí títa lọ́lọ́run bá ya wèrè abdulaziz tó bá ya wèrè kì í ṣe ẹ̀tọ́ yín láti gbé ẹ jẹ́ kí n sọ fún yín tó jẹ́ wípé ẹ wá mú ta lọ́lọ́run ẹ wá gbé lọ síbì kan ẹ wá túnṣe ẹ wá bẹ àwọn èèyàn pé a fẹ́ dialogue pẹ̀lú ẹ ní ọ̀pọ̀ àfáà wa péjọ ẹ wá bẹ̀ kí ló dé kí la ṣe ọmọ wa ní ẹ àwa la bí ẹ tó bá jẹ́ pé kò níṣẹ́ ni kẹ́yìn náà wá kọ́lé fún kẹ́ ẹ fún níṣẹ́ kẹ́ ẹ wá wò bóyá yóò padà ṣe mùsùlùmí kọ́ wá sọ tó ń dùn tẹ́ ń ṣe kẹ́ ẹ wá adjust ètò ẹ̀ ń ṣe kọ́dà kọ̀ọ̀ràn yín lọ́wọ́ kò mú àlàáfíà báyìí kò túmọ̀ pé èèyàn àlàáfíà ní bó ṣe wulẹ̀ kó kéré tó ẹ tún jẹ́ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì máa padà lẹ́yìn yín torí pé ọ̀ka bí máa lè ò bóró àkekèé bí máa lè ò bí jàngbọ̀n mùsùlùmí bí máa lè ó bí wàhálà. ètò bá jẹ́ ọ̀rẹ́ mi nu mùsùlùmí tó bá jáwọ́ pé làbà ní í ṣe mọ́ fara ẹ̀ bá kó tọrọ kó yàgò fún mi tó bá jọ́ ọmọ ìyá mi tó bá jáwọ́ pé làbà ní í ṣe mọ́ kó yàgò fún mi mo ti preach àlàáfíà títí tí mo dẹ̀ rí pé ẹ̀ lè fẹ́ àlàáfíà ṣùgbọ́n my question is this kí lẹ̀sìn ẹ̀ ń ṣe fún àǹfààní wo lẹ̀sìn rẹ̀ ń ṣe fún ayé iṣẹ́ wo ni ẹ̀sìn ẹ̀ dálẹ̀ aṣọ ìyà mélòó lẹ̀sìn rẹ̀ gbà kúrò lọ́rùn ènìyàn inú yín wá ń dùn pastor àáfà oníṣẹ̀ṣe babaláwo òótọ́ wọ́n máa ń gbàyàn lẹ́yìn tí bàbá abdulaziz ta lọ́lọ́run àtìyẹ́ tó ń bá tún remain in Islam wèrè ni wọ́n wèrè ní ìran wọn tí wọn bá rẹ́ni bá wọn sọ̀rọ̀ kan gbòtọ̀rọ̀ lónìí ṣé gbàgbé ọba Solomon wọ́n pè fún debate nígbà kan òun pẹ̀lú Adégúnwà ó ń béèrè wákàtí 5 tẹ́ǹkì ń bò lẹ́ ti rí wọ́n bára wọn fà títí ẹnìkan lọ fọlọ́pàá gbé ó fẹ́ dàlúrú ta la dàlúrú nínú yín ṣé gbàgbé ọba Solomon yìí kan náà
yàyà ọmọ yín mọ̀ bú ó ṣépè fún lọ́jọ́ kan a expect pé kó dìde. Now ọba Solomon kò pé rẹ̀ ní Christian, kò pé rẹ̀ Musulumi, kò pé rẹ̀ lóríṣiríṣi, ó sàn pa gbogbo ẹ̀ papọ̀. Àwa expect kó fire ọmọ yẹn padà. Ó dẹ̀ tún gbàdúrà, ó tún gbàdúrà, ó tún gbàdúrà. Wá ẹ̀sìn kọ́ ni wọ́n ń lo humanity, ìwà ìṣe ènìyàn ni wọ́n fi mọ̀yàn ní ènìyàn Ọlọ́run. Ẹ̀sìn tí ò níwà, ẹ̀sìn bú ni, ẹ̀sìn wèrè ni, ẹ̀sìn akógunjàlú ni. Àṣìkò kankan o rárá tọ́ òsì lẹ́sẹ̀ bí ẹran aṣẹ́wó tẹ́ ẹ̀ bá rẹ̀ ní sọ fún yín. Mọ̀mọ́ kọ́ lọ́kọ́ tó máa competition nígbà kan báyìí ó tún ṣe báyìí ó ẹ bá ní sẹ́yìn ẹ̀ fún ìjọba ìgbà kan báyìí kò ní bọ́ bẹ̀ ó máa kú síbẹ̀ ni tó bá kú síbẹ̀ wọ́n sọ pé ẹ̀jẹ̀ tó wà níta lọ́rùn sọ tánú àwọn èèyàn láyé ni sẹ́yìn mọ́ iye àwọn èèyàn tó tún máa dìde mọ̀ pé ilẹ̀ kó wàhálà fúnra yín nísìnyí lè rìn kẹ́ ẹ free ẹlòmíì bá pàtẹ wá sí báyìí òkò náà máa fi tún ká níbẹ̀ wọ́n máa sọ yín lókùúta ni ibi tẹ́ bá pàtẹ wá sí bẹ́ẹ̀ bá rìn gan ó di kẹ́ ẹ máa lọ fura báyìí. Àmọ́ pé ntọ́gbẹ́ ní í ṣe ó ti ń sọ kọjá ààyè bára tiẹ̀ ń ta báwọn kan sponsor ẹ̀ ewu ọdún tí Mùsùlùmí ti ń bá bọ̀ náà akásí tún wà lẹ́nu ẹ̀ aníkílẹ̀ rí ṣe fàdé pọ̀ jù alábòsí nìyí. Ẹ máa sọ pé nǹkan ọ̀gbàgbọ̀ yé nǹkan gbàgbọ̀ yé agbọ́yé wèrè wo múlẹ̀ ti gbé wa. Ọlọ́run á mú yín o èèyàn ló mú ta lọ Ọlọ́run kì í sọ Ọlọ́run Ọlọ́run ló máa padà mú ẹ̀yìn. To me ìyẹn kọ́ ni best way láti treat fọ́kọ̀pọ̀ ẹ̀ kẹ wá pé kẹ mú mọ́lẹ̀ síbì kan kẹ wá dá sọ̀rọ̀ kẹ bọ́ sọ yà lọ́rùn rẹ̀ tó bá ti ẹ̀ pé yà ló ń jẹ́ tó bá yẹ pé kò ní sẹ́ni lóòótọ́ kẹ wá fún níṣẹ́ kẹ fún nílé kẹ alẹ́ mọ́ wa kó tiẹ̀ lè dùn mí nígbà tí Mùsùlùmí imam tó ní problem tó láti lọ sí chọ́ọ̀chì kan tó dẹ̀ rí gbàlà ń bẹ̀ tó wá lọ sọ pé tẹ wá pariwo lé lórí tíyẹn náà tún ní ó mú òní dé chọ́ọ̀chì yẹn mọ́ ẹ rí pé àfibi sólóore nìyí. Ẹ bá mi share ní gbogbo ọ̀nà gbogbo tó bá mi share ò ní fọwọ́ yẹn gbọ́mọ sí i.